pé ọmọ káàárọ̀ òjìrè a máa ń gbàlejò but àwa gan máa wá di slaves gbogbo apáta ní àǹfààní láti gbé inú ìlú tá jẹ́ pé ilẹ̀ wa fúnra wa máa lọ straight to the point ibi tá a fẹ́ sọ pé olóyè kan ló máa ṣiṣẹ́ o torí pé ádàbí bàtẹ́ pé tẹ́ ẹ̀ bá ìtìrí wọn ẹ̀ fi ṣe nǹkan kan gbogbo la máa gbé awareness yẹn káàkiri torí pé àwọn ò lè pinra wọn sọ́nà tó pọ̀ kí láwẹ̀ awareness tá a fẹ́ sọ̀rọ̀ lórí bá mú lọ 1940 ni wọ́n join wa together àwa àti àwọn ẹ̀yà kù nígbà tó wá join wa wọ́n fi clause sí kí ni clause fi sí pé aláǹfààní tó bá di after 100 years pé kàdá dúró 100 years yẹn nísìnyí ó ti expire láti 2014 láti 100 years kódà bàbá tó bá bí níjọ́ lọ́rùn tó bá dé pẹ̀lú tó wà òkè ni ó yẹ kó láǹfààní láti rí àti ń bá bọ̀ yẹn ó yẹ kí development gbà but development ò dé bá bàbá tó wà ní 90 years àmọ́ tí wàá sọ gbogbo àwa tó kù sí ti àṣẹfẹ́ wo pé ìgbà wo gan ni development fẹ́ dé ṣe lẹ́yìn ìgbà tá a bá kúrò lórí ilẹ̀ ayé ni láti bá fúnra rẹ̀ so 20 nìyẹn tó yẹ expire àwa ní ọ̀rọ̀ ìdílé orílẹ̀-èdè ẹ bá ní àǹfààní tí mo yọ Ọlọ́run pé kí gbogbo aláǹfààní tó bá lọ Germany tó bá kọ́ èdè nílẹ̀ tó bá kọ́ èdè ó lè gbé France ìlú tó dàbí pé ó ní àǹfààní kan ní United Kingdom àwọn náà tún wá pín sọ́nà mẹ́ta wọ́n ní Scotland wọ́n ní England wọ́n ní Wales olúkálukú ń ṣe ìjọba tẹ̀ tọ́ba ní Nàìjíríà dá big government ní Nàìjíríà dá nígbà tó dẹ̀ dá yẹn ìtòrí pé ní 1960 lónà tó join together wọ́n ti bẹ̀rẹ̀ ní 1966 after the fourth year now ẹ jẹ́ ká wá wò pé ṣé union yẹn tí wọ́n fi so wá pọ̀ là ń bá lọ nísìnyí àgbóhùn kọ́ tábà dẹ̀ tí wọ́n bá lọ àwọn bàbá wa tí ẹ̀tọ́ ti ń gbé ìgbésẹ̀ pé wọ́n ṣe ìṣòrí ó dá lóòótọ́ kálífọ́nì ìṣòrí bọ̀ ṣé àwọn tí 30 years lọ́jọ́ táwọn ìṣòro ìjà àdúgbò níbẹ̀ wọ́n máa wà ní club and fail títí wọ́n rí pé kò ń ṣe dandan ni pé kí gbogbo àmọ̀wé ọ̀gá ìbò lọ kọ́ṣẹ́ so ìta wa bá dé ní ìlú pé gbogbo wa mọ̀ pé ìta gíga ní eléyìí ṣe politics kò ní kankan ṣe pẹ̀lú politics a fẹ́ dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọ́n yẹ kọ́ fún wa ní advantage àbí mẹ́ta advantage àkọ́kọ́ ìlú kan wà sàn tourism ìlú yẹn 43 billion ọdún tẹ́ bá wo gbogbo ẹni náà ndo ẹni sí èmi láǹfààní àti wá sóńdó lẹ́ẹ̀mejì 2018 Ondo bó ṣe wà bẹ́ẹ̀ nísìn tourism Ondo lẹ́ẹ̀ni kí ni tourism kò sí ilé ìwọ̀n àfẹ́ ṣe tourism lóòótọ́ ẹ̀ lè láǹfààní tí Fúlàní láǹfààní ju ọmọ nílẹ̀ lọ ìlú tó wà sí security nǹkan kò lè níbẹ̀ tàbá fẹ́ dọ́kàn wa. ènìyàn ní ká wá ojú gbọ́ngbọ́n yóò Nàìjíríà wà when it comes to global terrorism ibi tí mo ti fẹ́ gbé tí bàbá wa sọ̀rọ̀ nìyẹn. number 1 ní Nàìjíríà and 3 ní wá when it comes to the most terrorist country in the world. àwọn tẹ̀ ń bá deal terror pé Fúlàní experiment ni wọ́n they are terrorists. they are not rustlers. ẹni bá fẹ́ dẹ ọgbọ́n lá ní owó tá a fẹ́ ṣe tó bá fẹ́ dá òkò fún àgbà tó fẹ́ ṣe òwò yẹn kọ́ rally náà kọ́ fẹ́ kọ́ máa gbé síbẹ̀ kọ́ fomi síbẹ̀. but we are dealing with terrorists. but ibà lọ́wọ́ ni pé kò bá fẹ́ dúró. àwọn kan ní tàbí dúró kí la máa jẹ tá a máa mú àwọn ẹ̀ máa tọ̀ kọ́ wá òun náà kó máa tó wá sí ẹ̀yin èèyàn burúkú yìí ẹ dá wàhálà sílẹ̀ o tòmátò tí wọ́n ìkọ̀kan là ń jẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó máa kó tòmátò yẹn wá 100 farm settlement kọ́lọ̀ fọ́ọ̀kì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ 100 farm settlement ní ọ̀dà sílẹ̀ ẹ̀yin bèrè pé níbo làwọn farm settlement yẹn wà nísìnyí ìkan tí mo wù ní Ìjú àbí ní Ọ̀yọ́ state Ìlàjú sábà níjọ́ náà lọ́hùn ẹgbẹ́ bá ṣe àsábà wàá gbé wá fún ẹ lówó
wọ́n sọ nígbà tí wàhálà tó ṣẹlẹ̀ ní ṣàṣà ìdí àwọn àwọn ìyá ń gba kírẹ́dìtì tòmátò. so lórí n tó ń ṣẹlẹ̀ sí wa nísìnyí tí gbogbo yín wá rò pé bàbá wa kan ló fẹ́ jàjà yẹn náà gbogbo wa ló kàn ó ṣe kàn tó ìlú ìbò kàn àwọn tó wà nísàlẹ̀ torí pé wọ́n máa ń rí àwọn àlọ́ kìíní ó bá gbé lára tó bá rà ní ìlú ìjókòó báyìí. so ọlọ́run àwọn wà pẹ̀lú wa iṣẹ́ agbẹ́dáyìn a máa lọ sójúlé àwọn olùkà ṣe lọ olùkàlùkù náà máa sọ kó lè yí àwọn èèyàn dáadáa torí ẹlòmíì yìí bẹ pé ká pín yẹn ẹ̀sìn ìgbòdà máa wá àti ní báńdírì wa ọ̀rẹ́dì kọ́ńdà ṣé àwọn fi ìgbà ní no kó tí máa jókòó wọ́n pe bàbá wa pọfẹsọ báńkì tó ìpè láwọn orí ẹgbẹ́ wọ́n ti rẹ́jísà wa sí UNPO àwọn kan ní ṣé UNPO nìkan ló máa gbé wa lọ àti fa àtúnjọba ní 90 days 90 days máa ìpàdé ní March 16 kí la fún wọn wọ́n pè é fún fọ́sà jọ ó bọ́ sórí constitution lò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ committee kan nílẹ̀ Yorùbá nísìnyí wọ́n máa lo constitution yẹn fún yín ẹgbẹ́ committee kan nílẹ̀ Hausa Sharia lọ. so 1990 constitution òṣìṣẹ́ àwa nìkan àwa south east south south àti south west wọ́n kóra wọn jọ wọ́n fún ìjọba ní 90 days ìyẹn máa expire ní the 16th. constitution tá à ń lò lọ yìí wọ́n wà lórí ilẹ̀ yìí kò lè ṣe políṣẹ̀ fún rẹ̀ torí pé a ní sí eight tó wà nínú constitution yẹn nínú sí eight ọ̀sẹ̀ àwọn kan ní àkókò àlóde tó lè fún wa tó jẹ́ kó jà tí wọ́n ti fúlà ní òòráyè pa wá tí kò lè ń ṣe lóńdó nìkan ó ń ṣẹlẹ̀ káàkiri ẹni tó bá mọ̀ fún ìjọkùnrin tó bá di tough tílẹ̀ bá ṣú ìwọ gbé náà lọ sékòó wàá mọ tó máa pàdé náà ó pé nílùú òyìnbó èèyàn lè gbéra lágbo kan kó náà lọ sọ bíi 5-7 hours so ǹjẹ́ kí bàbá wa náà kọ́ fún wa ní ọ̀rọ̀ kékeré. mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà bí o ṣáájú kí aṣíwájú bá wa ẹ̀gbọ́n wa ṣáàríwó ẹjọ́ mo kí bàbá wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa aṣáájú wa akíkanjú ọmọ Yorùbá bàbá wa Chief Sunday Adéyẹmọ tí gbogbo wa Sunday Igboho. tẹ́lẹ̀ ń fọ́lò dáadáa mo máa ń sọ̀rọ̀ kan pé àwọn kan wà tó máa ń fún wa ní ẹrẹ́ táwa náà fi tají tá a fi ń ṣiṣẹ́ dáadáa òun ni ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi aṣíwájú mi tí mo máa ń pè ní White Lion the warrior Olayomi Koiki àwọn náà wà ń bí. ó lè kí gbogbo ẹ̀yin tí ẹ tó pẹ̀lú bàbá wa wá síbí lẹ́yìn gbogbo ẹ̀yin níyà gbogbo ẹ̀yin ẹjọ́ wá síbí gbogbo ìmọ̀ mo kí gbogbo ẹ̀yin ní ṣe tẹ wà ń bí gbogbo àwọn tó wà ń bí lẹ́ni àwọn jàǹgbara ló wà ń bí. adá méjì tàbí mẹ́ta ní láàyè kan sọ̀rọ̀ láti sọ̀rọ̀ yẹn. abẹ́yìn ni bàbá wa pé ẹ dìde o àwa ṣe ìtẹ̀lé yín ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà
làwọn gbogbo àwọn tó wà ń bí gbogbo. Oduduwa. Chief Sunday àti ẹ̀mọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Igboho òṣà. Àwọn ọ̀gá ìjà tó yẹ pé ọ́ọ̀dì fashion ni wọ́n wà níbí ọba wọn ọlọ́run àgbẹ̀ wá dé ilẹ̀ Oduduwa. Ó ti a wà níbí ní Àdìjàngbá because òun ṣe ká gbé bí méjì rárá nígbà tá a lé olórí àwọn Àdìjàngbara kankan tó wà níbí àwọn tó wá láti ọ̀dọ̀ ti bàbá wa Fáṣẹ̀hùn representative wọn wà ní láti gọọmenti iṣu wọn tó wá bí àwọn ìfún OPC àwọn tí nínú ẹ̀rà gbogbo àwọn Àdìjàngbara náà àwọn gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà àwọn oníṣẹ́ ìbílẹ̀ àwọn ọmọ la ní representative wọn wà ní ìdúrà àti òṣèlú fún àfihàn tó yọ àwọn àti ẹ̀yìn aṣáájú wa látòkè ẹ má ti ṣe tó àgbẹ̀ tí kékeré pé nǹkan bí tá à ń lọ lélẹ́yìn àtàní àìsàn bá fi ṣe kan olórí rí ojú tó wà tẹ́ bá rí àwùjọ tó wà pé gbogbo tó yẹ àjàgbá olórí ni wọ́n wà níbí tó dé yìí bá wa lọ́dọ̀ àjọ débẹ̀ o gbogbo wọn àti àwọn nífẹ̀ẹ́ jẹ́ wa sílẹ̀ o. ẹ bá wà nítorí ọlọ́run Yorùbá ni wọ́n bá lòótọ́ bọ́sẹ̀ ní wà á tá a wà rí àná ní gbogbo wa ṣe ìbra láti tẹ̀lé yín tó lè kọ́ ẹni wí ẹ̀tẹ́ bá ń lọ ẹni gbogbo ìpín àkànṣọ fún yín pé sára fún àwọn mídíà láti mọ̀ bóyá ìròyìn àbí anything tó bá ti lè implicate yín pẹ̀lú àwọn burúkú wọ̀nyí. àti ṣàṣàbà gbó ẹni bá lọ ẹni bá gbà kan ní ìgbà kan ní gbúrú àtọgbọrọ gbà kan ní 1999 owó ọgbà agbẹpà ẹjọ kọta lóòótọ́ wọn sọ̀rọ̀ yìí àwa kan ní àwọn ọkọ̀ tọ́jú jókòó láti ohun ilẹ̀ Yorùbá àti Yorùbá ṣùgbọ́n tẹ́ máa fún wa nítorí Yorùbá ka Yorùbá láti gba ayé àbíra Yorùbá ní ọ̀rọ̀ àgbà but ọ̀wá fẹ́ kí ègún tí wọ́n fẹ́ Yorùbá máa tó gbọ́n bàbá aláṣẹ wípé tó gbọ́n àwọn ẹ̀kọ́ òun náà ni àwọn òyìn níwájú ìyọ̀. kó má sì wọ ẹ̀dá ẹjọ́ òun náà làwọn òyìn níwájú yìí àwọn Ondo State bá ṣe jókòó yìí àwa dúró but ó fi léjú àwọn míì àwọn kan mọ àbàdàn ẹjọ ní gbogbo aspect tí mo sọ yẹn ẹ má kálá. ẹjọ ẹni tí a máa ń ní
ẹ má wọ ẹ dákun. ẹ wọ ẹ jẹ́ kí lọ́nà kí n máa ẹ sọ ọmọdé o. so nígbà yẹn lọ àwọn nǹkan yẹn tó bá ṣe pé each local government by local government àwọn tí a bá ní níbi tá a bá mọ̀ pé wọ́n dúró àwa dúró àbí kí lẹ́yìn ọmọ Ondo state lórí ọwọ́ wa. èmi gẹ́gẹ́ bí olùkọ́ láyọ̀ ní jẹ́ kí ẹjọ́ ti wà lẹ́yìn ẹ̀ṣin gọ́ọ̀mẹ̀ntì nínú ayé. ẹnìkan ò lè ṣe fọ́ọ̀mà ẹnìkan ò lè ṣiṣẹ́ fún mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àti trustee torí wọ́n gbìyànjú ìkejì sá mi ò fẹ́ kí ẹgbẹ́ wa sí kí ẹgbẹ́ àgbàdo oníṣẹ̀ṣe tí oníṣẹ̀ṣe bá ní nǹkan tó fẹ́ fún wa kó pè wá kó bá burú kó fún wa ní nǹkan tó fẹ́ fún wa kì í ṣe pé wọ́n mọ̀ ajagunjalè ajagunjalè. Sùtọ̀. ẹgbẹ́ wa sí àgbàdo oníṣẹ̀ṣe tó ní ṣe bá ní ìdí wa kó fún wa ní ẹ̀kọ́ àwa náà kì í ṣe ọmọ kékeré but bàbá wa ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ọlọ́wọ́ á fòṣe. ẹ bá wà pàtàkì ọmọ kó má sáriwo bàbá ẹ jọ̀ọ́. pẹ̀lú general wa gbogbo bàbá wa ẹ jẹ́ ẹ̀kọ́ wa gbogbo ẹni bá tẹ jẹ́ bá ọlọ́run nípa ẹ̀ gbogbo gájọ́ ń ṣe lórí kílẹ̀ Yorùbá lè dáná àti gbogbo àwọn bàbá wa tí àwọn bàbá fún wa tó dórí wa ńlẹ̀ Yorùbá bàbá wa gbogbo wa tó yẹ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkí Ààrẹ Ọ̀nà Kakanfò wa kẹjọ èèyàn wọn tẹ̀lé gbẹgẹ mọ àwọn bẹ́ẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run jẹ́ kójú ti Yorùbá ẹ rí i pé gbogbo wọn kí apá àwọn bàbá wa tó ń gba ránṣọn kidnap tiwa tó ń gba ránṣọn yìí tó ń rí ipa tó ń fídíò àì èdè bó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn ti ń ṣe pẹ́ gbọ́n tí ẹ̀gún bá ti dé òun ó yọ àìkọ́ni Yorùbá àwọn yẹn jẹ́ kí wáyé kí gbogbo àjọ parapọ̀ tájọ wà lójú kan fúlàní kò lè wá àwọn jẹ́ àwọn bàbá wa jẹ́ àwọn pẹ̀lú wọn kan báyìí láti wọnú ìlú wọn kọ́mọ àwọn ìbọ̀ lágbára ẹ̀ láti bọ́ ìlú kọ́mọ jí wọn gbé ọmọ kìnnà wọn àwọ̀ lágbára wọn báyìí torí wọn kọ́ akún kankan àwọn lágbára wọn fi ìlú wọn lẹ̀ wọ́n wá sórí ilẹ̀ bàbá wa wọ́n bá gbé wọ́n ń ṣe bó ṣe wù wọ́n wọ́n rí pọ̀ àwọn sísá wa wọ́n tún fídíò wọn wọ́n pa wá a lè bá wí àwọn tó dé àwọn bàbá wa olóṣèlú wa àwọn ẹ̀gbọ́n wa náà la máa bá wí Yorùbá dẹ̀ ní ìwọlá ní bá wí wọ́n tó mẹ́gbàá lọ́wọ́ tó fi náà ní kankan egungun lé wa kan náà máa ń kí Yorùbá yẹn ìwọlá àríwá ó jẹ́ káwọn pípì yìí jẹ́ kí wọ́n rò pé àwọn ṣe bẹ́ẹ̀ lágbára tó wọ́n náà bìí sọ pé ìbọn gbé wọ́n yẹn ti là ayé gbà tẹ́ǹpẹ́ ti sára yẹn àwọn tẹ̀ ń ti sára bàgbó pẹ̀lú àwọn náà ti sára bàgbó pẹ̀lú yín ni àwọn Fúlàní ti ń dá màálù lọ tó gbé ìbọn èkì lọ́wọ́ tó fi ń dá màálù tó ń fẹ́ fi sára bàgbó èmi pàrọ̀ fúnra mi Yorùbá náà ọlọ́mùbí ọlọ́mùbí ayé wọ́n yìnbọn wa àwọn náà gbọ́dọ̀ tó a bá yìnbọn sí ojú ọ̀nà àti ń bá ìṣẹ̀ṣẹ̀ nìkan wọ́n bọ̀ tó ń kó bọ̀ lọ́wọ́ tó bá yìnbọn tó ń dára tó ń bọ̀ nígbà tó kù sí iye àwọn ẹ̀gbọ́n bàbá wa tó ń jó ìlú yẹn àwọn tọrọ níwájú àwọn ẹnu kọrọ níwájú àṣẹ ló fi jẹ́ kí Fúlàní yẹn lórí ilẹ̀ wa kí Fúlàní máa sọ pé òun ní sírí àwọn bàbá wa tó ń jọ bá gẹ àwọn tó ti rẹ̀ wọ́n gbàgbé tán bá dọ̀
Yorùbá kí gbogbo tá a ṣe yìí náà kì í ṣe gbogbo Yorùbá náà la kọ fún gbogbo àná bá a ṣe ń ṣe yẹn àwọn ètò ń bú wa wọ́n tún ń sọ yẹn máa ń sọ pé àwọn pa kẹ́yìn gbọ́dọ̀ pípa Yorùbá tó ń fún àwọn tó ń Fúlàní àtàwọn tí ń ṣe ìjàmbá fún àwọn fámìlì wa lórí ilẹ̀ wa láti gbogbo ọba lábẹ́ wọn pa kẹ́yìn àwọn ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀rọ là ń pa ṣùgbọ́n táwọn náà bá lójú inú láwọn ọmọ Yorùbá tí ń bẹ̀rẹ̀ tí ìjàmbá fún àyè tó ń bú àyè tó bá lójú inú tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá sọ lọ́yìn Ọlọ́run gbà àwọn tó la yé ń gbà gbogbo ọmọ Yorùbá tó kò wáyà lórí afẹ́fẹ́ bí jáde sójú ayé àti àwọn kan lẹ́yìn bí kò bá wà tí ọba ń gbà bọ̀dé tó ń sọ̀pọ̀tì àwọn Yorùbá tó ń sọ̀pọ̀tì gbogbo àwọn Fúlàní burúkú àwọn èèyàn dáadáa tí wọ́n ń tu Yorùbá jẹ tí wọ́n ń da Yorùbá láàmú láti wọn yọ parẹ́ tí àbájá pé nǹkan ṣe èmi náà ní àdé mo bóyá torí pé kí ni èrò kan bẹ̀ ní o tàbí pé torí kí ni èrò orúkọ kan bẹ̀ àbí mo fẹ́ di president kan ní o àbí mo fẹ́ di olórí kan àfi tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ìpè sẹ́yìn ò ní mú wọn lórí sísè àwọn èèyàn náà wọ́n ti gbé 40 million fún mi ò gbólọ̀ ìkẹ́kẹ́ owó táwọn ará gbé bódà 6 million rẹ̀ àná ti gba ìbò lẹ́yìn yẹn gbólọ̀ ìkẹ́kẹ́ èmi kẹ́kẹ́ náà wà ní àwọn ẹ̀ bá wúlé wí àdìtẹ́tọ̀ ní wọ́n tẹ̀mí ní pé ọdún àfẹ́ lè kájòkó lórí ká mọ́ lè sùn nígbà kan tí àwa gbójú a bá ń bọ̀ látòkù àìmọ́ bọ̀ láago kan tí ó sẹ́ni kankan látòkù sí ọkọ̀ bọ̀ lé ọ̀sẹ̀ tí ó gbogbo là ń lọ láàrin kí èmi ò gbọ́ pọ̀ pàdé Fúlàní fi mọ̀ náà tí bá ti ń bọ̀ báyìí tá a bá halẹ̀ mọ́ wọn sábà tó wá rí gbogbo ṣùgbọ́n àwọn bàbá wa kan náà wọ́n jẹ́ kí bàbá wa gùn pé a lè mọ bú wọn mọ́ àríwá náà dé àwọn ojú wọn ti rí ní ọ̀rọ̀ sókè gbọ́n náà máa sọ gbogbo àwọn bàbá wa náà gbogbo wọn ti lè báyìí lórí wa ẹni pé ńgbà tí àwọn kan sọ pé wọn fẹ́